Praise the Lord. Bluetooth mode. Praise the living Jesus. Ẹ káàsán o. Mo kí gbogbo wa o. Àdúrà wa ti gbà lórúkọ Jésù Kristi. A kú iṣẹ́ bàbá. Praise the Lord. Ẹ̀yin lẹ tú mi sílẹ̀ nígbà tí ogun le. Agbẹjọ́rò mi ẹ ṣé o ní gbogbo ọ̀nà. Ẹ ṣé o bàbá mi ní gbogbo ọ̀nà. Ẹ ṣé o bàbá. Àní ní gbogbo ọ̀nà mo dúpẹ́. Ní gbogbo ọ̀nà ẹ ṣé o bàbá. Agbẹjọ́rò wa ẹ ṣé o. Ọba tó gbẹ́jọ́ ayé mi rò níwájú onídàájọ́ ayé o. Agbẹjọ́rò mi ẹ ṣé o. Ẹ̀yin lẹ tú mi sílẹ̀ nígbà tí ogun le. Agbẹjọ́rò mi ẹ ṣé o. Ọlọ́run àìlópin ìwọ la fi ìyìn àtọpẹ́ wa fún. Gbogbo ṣẹ̀rẹ̀ láyé ènìyàn àjùbà rẹ̀. Olúwa wa ọba ayérayé jẹ́ kí ọkàn wa wólẹ̀ ní tẹ̀rẹ̀.
ohun tí mo lè sọ sani wípé Olúwa jọ mí lójú gidi gan. Ó lérí ayọ̀ ó sì múṣẹ. Thank you my Jesus, thank you my Lord. Ẹ jẹ́ á tẹríba fún àdúrà. Olúwa Ọlọ́run Olódùmarè àpáta ayérayé bìsádi wa. A gbé yín ga ní ọ̀sán yìí torí pé ẹ̀yin ni Ọlọ́run, lẹ́yìn yín kò sí ẹlòmíràn mọ́. Jehovah gba ọpẹ́ wa. Jehovah gba ìyìn wa. À ń lọ nínú prógámù yìí, Ọlọ́run máa bá wa lọ. Ọ̀rọ̀ méjì mẹ́ta tí màá sọ ní ọ̀sán yìí, bó bá ti ń gbé tí ọ̀tún wọlé, má jẹ́ ó gba tòsí jáde. Ọlọ́run Mósè Orímọládé, ẹgbẹ́nu mi sọ̀rọ̀. Ẹ̀mí àtúnṣe jẹ́ kó bà lé wa. Gbogbo àwọn ọmọlẹ́yìn Kristi pátápátá, pàápàá àwa ìránṣẹ́ Ọlọ́run, ẹ̀mí àṣìṣe má jẹ́ ó bà lé wa. Ẹ kọ́ wa mọ̀ ọ́n ṣe o. Ògo ni fún yín lókè ọ̀run. Ẹ já fìjọba yín ṣèrè jẹ. Gbogbo ojú tó máa rí prógámù tó máa wò, tó máa share, tó máa like, ẹ ní fọwọ́ yín gbọ́mọ sí. Ìdààmú ò ní wọlé yín, ẹkún ò ní wọbẹ̀. Bẹ́ẹ̀ ló máa rí. Ayọ̀ lájọ fi parí ọdún yìí. Ó ti rí bẹ́ẹ̀ kò yí padà. Kristi Olúwa wa. Àmín. Àmín. Àmín lórúkọ Jésù Kristi. Praise the Lord. Good afternoon. Thank you my Jesus. Thank you my Lord. Ẹ káàsán o. Good afternoon sir. Good afternoon. Mà ṣe dáadáa ni mo bá wa. Mo kí ẹ̀yin bàbá àti ìyá mi, àdúrà wa ti gbà. A ò ní ṣe lásán. Àkọ́kọ́ ẹ rí wípé mo kó táìtù yẹn pọ̀. Mo mọ̀ọ́mọ̀ kó wa pọ̀ torí wípé kì í ṣe Démọ́lá nìkan ló ń ṣerú ẹ̀. Torí pé àti prophet àti pastor àti prophetess àti àfáà àti oníṣẹ̀ṣe kò sí ẹni tó yọọ́lẹ̀ nínú gbogbo wa. Àti ẹni tó ní ọmọlẹ́yìn Jésù gan lòun, ọmọ ànábì lòun, ẹni tó bá ti ń jẹ́ ènìyàn onígbẹ́ nínú, ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ò yọọ́lẹ̀. Kò yọọ́lẹ̀, kò sẹ́ni tó bọ́ nínú ẹ̀. Praise the Lord. Ọ̀sẹ̀ tó lọ, ọ̀rọ̀ Démọ́lá Àgbàlá Músàn ó jà rìn. Àṣẹ tí kéjì la ṣì rí, kéjì la ṣì gbọ́, kéjì ló sì bọ́ síta. Táwa wò wípé kò yẹ kó rí bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí Kristẹni, gẹ́gẹ́ bí onígbàgbọ́ tòótọ́ tí gbogbo wa jọ ń gbé Bíbélì. Àṣẹ bẹ́bẹ́bẹ́bẹ́ sì pọ̀ lẹ́yìn. Bọ̀ ó ṣe mí láàánú, ó ṣe mí láàánú. Ẹni tí ọ̀rọ̀ tí mo sọ nígbà yẹn, ayé mú ìdín ọ̀rọ̀ àkọ́kọ́ tí mo kọ́kọ́ sọ, òun ló ṣe, gbogbo ẹ̀ wá sì mú ṣẹ. Ẹ̀ẹ̀kejì tí ó ṣẹlẹ̀ tí kéjì, gbogbo tí mo sọ, gbogbo rẹ̀ náà ni everybody ń sọ. Bọ̀ mo kí ẹ̀yin tó jẹ́ pé bí gbogbo tí mo sọ yẹn lẹ́yìn bú, èébú lẹ̀ ń bú ti yín. Abẹ́ comment section gbogbo yín tí àwọn tó gbé èébú kò sún tẹ́ ẹ̀wí tán. Mo rò pé ọ̀rọ̀ yẹn ti wá já, ó ti jó já yín lójú ń sìn nígbà tí ìyá alájẹ wá fọgbà yán gan. Nígbà tí ẹni tó ń pọ́n gangan tó wá ṣẹ̀ṣẹ̀ wá sọ̀rọ̀, mo rò bí gbogbo yín ti wá wò wípé wàá ẹ̀yìn ni gbogbo yín wá fi ń rìn padà bọ̀, torí ẹ̀yin tí tẹ́ ẹ ti trust ènìyàn, tẹ́ ẹ ti gbẹ́kẹ̀yìn lé wòlíì, ẹ ti gbẹ́kẹ̀yìn lé pastor, ẹ ti rò bí wípé kò lè ṣe bẹ́ẹ̀, ẹ ti rò pé irọ́ ni wọ́n ń pa. Mo bìlífù pé gbogbo yín ti wá realize wípé kì í ṣe rọ́ ní kéjì yẹn pamọ́ Démọ́lá nísìn. Mo rò bí gbogbo yín ti rí ohun tó tún pamọ́ tí ojú everybody ò tó, tí ìyálájé jẹ́ kí ó tàn mọ́ torí ó ti pẹ́ tó ti ń bò ó. Ara nǹkan tí mò ń sọ fún wa rèé. Àkọ́kọ́ nígbà tí Démọ́lá tíyá tán ti gbọ́ wípé ó lọ́mọ, tán ti gbọ́ wípé àwọn tó ń talẹ̀ fún lórí irọ́ wà ń bẹ̀,
tó bá jẹ́ ìgbà yẹn ni wọ́n ti tètè ń pariwo ìránṣẹ́ yìí, ó ti talẹ̀ fún ènìyàn 3 4, ó ti ń bọ́ sí wàhálà, ẹ ti ń parí ìjà lẹ́yìn, ẹ ń fọ́ra lórí. ó mọ̀ wípé ọmọ tó o bá ti ń fọwọ́ra lórí, ó mówó wálé, ó fọ́ra, má ṣe bẹ́ẹ̀ mọ́ o, ó tún ṣe míì, ó ti ṣe míì, ó ń ba yí ẹ̀ jẹ́ ni tó o bá ti polongo ẹ̀ síta kẹ́hìntì bẹ́ẹ̀ gba lọ́tún gba lọ́sì. Àkọ́kọ́ nígbà tó ti dọ̀rọ̀ nílẹ̀ dé tí ó ti ń talẹ̀ mélòó kan fáwọn kan, tó bá jẹ́gbà yẹn ni gbogbo ayé ti mọ̀. Ẹ̀yin ìyá tẹ́ ẹ̀ ń bò tẹ́ ẹ̀ bó, mo mọ̀ pé nífẹ̀ẹ́ Jésù lára rẹ̀ ni, torí kò sún tẹ́ fẹ́ bò ń bẹ̀ ju tó ń ṣe wípé ó ń bú àwọn arúgbó lọ. Ẹ ń pampa, àwọn tó bá ń sọ̀rọ̀ ẹ bú wọn. Àwọn kan ló kó wọn lọ Jerusalem, ará ilé mi ó kúrò ní Jerusalem, ó padà wálé, ó fi wọ́n sílẹ̀ sọ́hùn sí Jordan, ó gbowó lọ́wọ́ wọn. Gbogbo ìgbà yẹn kò sẹ́ni tó mọ̀ nǹkan kan. Ó ti wá jingiri, irọ́ ó ti pẹ́ níbẹ̀, ó ti mọ lára, ìwẹ̀ ẹ̀ṣẹ̀ ti wọ̀ lẹ́wù, òun ló jẹ́ kí ti kejì jáde. Ṣé mo sọ nígbà àkọ́kọ́ wípé Ọlọ́run ọba fúnra ẹ̀ ló tú àṣírí Démọ́lá? Ọlọ́run ni, torí àwọn tó gbójú okùn lé ò jẹ ni àgbà. Gbogbo ẹ̀yin tẹ́ ń bò kò sẹ́ni tó fẹ́ sọ síta. Ọlọ́run ló mọ̀ọ́mọ̀ wọnú ìránṣẹ́ kejì yẹn láti jẹ́ ká rí ohun tí Démọ́lá ń ṣe, tó ń fi orúkọ Jésù ń ṣe. Torí wípé ẹ̀ ń fojú pásítọ̀ wò. Mo láyọ̀ láti wá sọ fún gbogbo ọmọ Nàìjíríà ní ọ̀sán yìí wípé kì í ṣe Démọ́lá nìkan ló ń wúrú wà bẹ́ẹ̀. Ẹ ti gbọ́? Kì í ṣe Démọ́lá nìkan ló ń wúrú wà bẹ́ẹ̀. Tí Démọ́lá jáde síta ni o. Kí ni mo sọ? Tí Démọ́lá jáde síta torí wípé òun ṣe foundation tí gbogbo ayé ń rí. Ṣé rí ìbàjẹ́ tó wà nínú Christendom, ìbàjẹ́ tó wà nínú oníṣẹ̀ṣe, ìbàjẹ́ tó wà nínú àwọn àfáà, kò lóǹkà. Ìbàjẹ́ mọ̀ pọ̀ nínú ẹ̀sìn o. Ṣé wá rí àwa èèyàn tí ẹ̀ ń tẹ̀lé àwọn èèyàn, ẹ̀ ń tẹ̀lé wa, ẹ̀yin àwa máa gbé wa ju bá a ṣe rí, ẹ̀ ń gbé wa. Ọ̀dọ̀ Bíbélì sọ ó ní ẹ fi ọlá fún ẹni tí ń ṣe tirẹ̀, ẹnikẹ́ni tí mo bá rán ní orúkọ mi ẹ gbà á. Ọlọ́run ló sọ bẹ́ẹ̀, ẹ dẹ̀ bu ọlá fún wọn. Ṣùgbọ́n fi ènìyàn sí ìwà ènìyàn, gbé ènìyàn sí ipò ènìyàn nínú ayé ẹ̀. Má gbé ènìyàn ga ju Ọlọ́run lọ. Má trust ènìyàn ga ju Ọlọ́run lọ. Torí ènìyàn lènìyàn máa jẹ́ títí ayérayé fi máa tán. Ṣọ́ra àwọn pásọ̀, àwọn evangelist, gbogbo àwọn tó kún ríta lónìí, ènìyàn máa ní wọ́n. Ìgbà tí ọgbẹ́yàbèjì ọlọ́mọ méjì jáde, ó lọ́mọ lólódó, ó lọ́mọ ní akademi olómi, wọ́n gbébèjì jáde, ènìyàn ní. Adémọ́lá kì í ṣáńgẹ́lì o. Tó bá tí ènìyàn bá, ọ̀tọ̀ níṣẹ́ ìránṣẹ́, ọ̀tọ̀ ní ìwà ènìyàn. Tó o bá nípè tí ìwà tó wà nínú ayé ẹ tí ò bá ti tẹríba, ìwà tó wà nínú ayé ẹ lè ba ìpè ẹ jẹ́. Bẹ́ẹ̀ bá múra, ẹ̀yin pastor, wòlíì, evangelist, whatever calling tí gbogbo wa gbé lórí, tá a bá wà very careful. Mo kọ write up kan jáde nígbà tí mo ti ń gbà pé àwa ìránṣẹ́ Ọlọ́run kì í ṣáńgẹ́lì ènìyàn ni wá, ṣùgbọ́n gbogbo ìránṣẹ́ Ọlọ́run pátá ẹ gbọ́dọ̀ wà very careful. Torí àwa ni sáńbọ̀ọ̀dù, àwa ni wọ́n ka Bíbélì mọ́, àwa ni gbogbo ènìyàn ń kà. In fact, àwọn èèyàn gan tí ń wojú wájú Ọlọ́run lọ. Ojú wòlíì, ojú pásítọ̀, everybody ń wò wọ́n kọjú mọ́ Ọlọ́run mọ́, tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Ọmọ Nàìjíríà, ṣẹ́rí Démọ́lá, ẹ wo èjì ẹ̀, gbogbo nǹkan tó ṣe yẹn, ìwà rẹ̀, ìwà abínibí ló jẹ jáde nínú iṣẹ́ ìránṣẹ́ yẹn, ìwà tó ní. Ṣùgbọ́n bí ènìyàn bá lòun fẹ́ di born again, bó o bá ní o jẹ́wọ́ Kristi lólúwa àti olùgbàlà, bó o bá ní òun ni mo ṣe máa ń sọ, ẹni ìpè ó yàtọ̀ sí ẹni ẹ̀bùn. Ẹni ìpè
ó yàtọ̀ sí ẹni ẹ̀bùn. Ṣé o rí ẹni ìpè? Bàbá mi máa wú ẹ palẹ̀ pátápátá. Ṣé o rí gbogbo ẹran ara tó wà lára ẹ yìí? Bàbá mi kọ́kọ́ máa gba gbogbo ẹ̀, wọ́n á wú ẹ palẹ̀. Wàá kọ́kọ́ wàá di ọ̀dẹ̀. Lẹ́yìn ìgbà tó bá di ọ̀dẹ̀, tí gbogbo nǹkan tó wà lára ẹ yẹn, gbogbo mùsù ẹ bá jábọ́ tán, wọ́n á ṣẹ̀ wá rì ní ìwẹ̀, wọ́n á wá pè ẹ́. Ẹ̀rí ọkàn á ti wá máa jẹ́ ẹ. Torí má ṣe ti máa wà lára ẹ. Ẹ̀rí ọkàn jẹ́ mi o. Mi bá ṣe lè bá Ọlọ́run máa ń wò mí. Ẹni tó pè mí, bí ènìyàn bá lòun bọ́ nìgè gidi ni o. Tó o bá ní Jésù Kristi ló pè ẹ́ ní tòótọ́ sí iṣẹ́ ìránṣẹ́, ẹ̀rí ọkàn gbọ́dọ̀ wà nínú ayé ẹ̀. Ìránṣẹ́ Ọlọ́run tí ò bá ti ní ẹ̀rí ọkàn, wòlíì ni ẹ́, pásítọ̀ ni ọ́, evangelist tí ò bá ti ní ẹ̀rí ọkàn nínú ibi ṣíṣe, ó kì í ṣe ìránṣẹ́ Ọlọ́run. Ṣebí Démọ́lá lẹ rí? Àtúgbọ́ kan sìn wọ́n ní babaláwo kan wà tó jẹ́ wípé aláwo yẹn wọ́n tiẹ̀ tún sọ, bọ̀dá yẹn dárúkọ ẹ̀, ó ní Akin oníṣẹ́ ńlá. Ó ló wà nìbàdàn, ó lọ́mọ kérúbù tẹ́lẹ̀ ni, bọ̀ ó ti gbégbá aláwo gangan sìn. Ó lóun ló wà lẹ́yìn ẹ̀. Ó ní tán ẹ bá ti sọ̀rọ̀ lórí afẹ́fẹ́ tí gbogbo yìí ó ya ìṣẹ́jú kan, gbogbo rẹ̀ á dá ìdá. Torí àṣegbé. Gbọ́, ẹ̀yin pásítọ̀, ẹ̀yin evangelist, gbogbo wòlíì àtọkùnrin àtobìnrin, mo láyọ̀ láti sọ fún ọ wípé kò sáṣegbé, àṣepamọ́ ló wà. Tí babaláwo bá ń bẹ ẹ ṣe, oníṣègùn bẹ ẹ ṣe, wòlíì ló tiẹ̀ ń bẹ ẹ ṣe. Hello, ìwọ náà rò bí tán bá ti pariwo ìṣẹ́jú méjì, á dákẹ́, wọ́n á dákẹ́. Ṣùgbọ́n ọba dẹ́dá kan wà tó wà lókè tí wàá lọ jíyìn fún. tó ó máa ń dùn mí, ohun tó ń dùn mí ni wípé nígbà tí pàṣán bá dé, àní sí ń bẹ̀ mọ́, ìwọ nìkan ni wàá lọ máa jẹ́. Kán lójú gbogbo ayé loníkálùkù ti máa ń jìyà ẹ̀. Ìbá máa dùn pé ẹ wo bí lè ṣe ń jìyà, everybody bá máa sá. Ohun tọ́lọ́run fi jù wá lọ nìyẹn. Praise the Lord. Jẹ́ kí wọ́n máa tàn ẹ́ jẹ o. Ìwọ náà gbójúlé babaláwo, o gbójúlé oníṣègùn. Ìwọ ń titi ẹ, àwọn ènìyàn ló ń rì mọ́nú chọ́ọ̀chì. Ṣebí odobodòbò náà ń pè é Démọ́lá àbí? O ò mọ orúkọ titi ẹ náà. Ṣé o rántí wípé odobodòbò nìwọ náà? Dádì wòlíì, dádì pásítọ̀, ti Démọ́lá jáde ni o. Ẹ pọ̀ bẹ́ẹ̀. Aṣọ ìbora lẹ fi ń ṣe. Àṣìṣe inú ìjọ, ohun tẹ́ ẹ fi ṣaṣọ ìbora, ẹ fi ẹ̀ṣẹ̀ yẹn àgbèrè ṣe lẹ fi ń mu mi, kọ́ọ̀pù ni ẹ fi ń mu mi ni. Ojú yín òróbìnrin sójú. Kò sí dádì kankan níbì kan. Dádì tó bá rí obìnrin torí ẹran ara wà lára rẹ̀, kíní ẹ̀ máa dìde. Kì í ṣe Démọ́lá nìkan ló máa ń ná hòtẹ́ẹ̀lì. O ti gbọ́? Gbogbo ènìyàn ẹran ara ló ti ń kọ̀ntró Démọ́lá. Kò tí ì ní Jésù, kò tí ì ní ìbápàdé. Hello, wá dẹ̀ gbọ́, ènìyàn tó èèyàn bá jẹ́ ohun tí ó ṣe tó bá ní kò níyàwó ń sìn. Tí Démọ́lá ò bá níyàwó, ẹ̀ṣẹ̀ rẹ̀ ìbá máa pọ̀. A ní kò níyàwó tira. Ó lè gbé girlfriend tó bá wù ú, ó lè ṣe tó, ṣùgbọ́n o ti marry now, o ti níyàwó, ìyàwó wà ní àkàtà ẹ̀ náà, o dẹ̀ pera rẹ ní ìránṣẹ́ Ọlọ́run. Owó rẹ̀ ojú gbogbo lára rẹ̀. Bẹ́ẹ̀ náà ni gbogbo yín pọ̀ bẹ́ẹ̀ o. Kì í ṣe Démọ́lá nìkan o. Tó bá jẹ́ gbogbo yín ò níyàwó ń sìn, àálẹ̀ níyàwó. Bẹ́ẹ̀ lọ́kọ, àálẹ̀ lọ́kọ, èwo làbùrọ̀ lọ́kọ, èwo làbùrọ̀ níyàwó. Bẹ̀rẹ̀ sí ṣòṣì kiri pẹ̀lú àwọn ọmọ ìjọ yín. Gbogbo àwọn ọmọ ìjọ yín pípa jẹ ni. Démọ́lá nìkan kọ́ o. Ó fi jọ àwọn wòlíì ṣáájú ni o. Àwọn bàbá rẹ̀ nínú Olúwa pásítọ̀ bó ṣe ń ṣe nìyẹn. Kò ṣe Démọ́lá nìkan, bó ṣe ń ṣe nìyẹn. Ohun tí Démọ́lá fi yàtọ̀ sí tàwọn eléyìí ni Démọ́lá tún talẹ̀. Òun ti mú 419 mọ́ tiẹ̀ kó talẹ̀.
kó talẹ̀ mẹ́ta fún ẹnìkan ṣoṣo, ìwà àrékérekè tó ti wà nínú ẹ̀ tẹ́lẹ̀ òun ló gbé wọ inú iṣẹ́ ìránṣẹ́. Àrékérekè ìwà tó ti wà nínú ẹ̀ bí ọ̀dọ́ òun ló sì ń lò. Praise the Lord. Ṣùgbọ́n àwọn pé ó ń sọ ọmọ kiri àìmọye bẹ́nìkan ṣe láìfù kan jáde, ó ní tá a bá kó gbogbo ọmọ àgbáyé jọ, ó ní ẹ̀rí wípé ọmọ pásítọ̀ ló pọ̀ jù nínú wọn. Ọmọ pásítọ̀, ẹ̀rí ibi tẹ́ lu ẹ̀mí mímọ́ dé, àwa ìránṣẹ́ Ọlọ́run gbogbo pásítọ̀, evangelist, àfáà, oníṣẹ́ bàbá adífálà, ẹ̀rí ibi tẹ́ bá yé dé, ẹ̀rí ibi kò tí torí ohun tó kàn mí jù, àwa ìránṣẹ́ Ọlọ́run. Ìránṣẹ́ Ọlọ́run kan fẹ́ dá sí ètò kan lánàá lórí afẹ́fẹ́ lọ́rọ̀ Gabriel, wọ́n ṣàn ẹ̀ dànù. Ìyẹn ti fẹ́ máa sọ pé ẹjọ́ wọ́n gbé bí róbóróbó ni. Ibi tẹ́ ẹ bá yé dé nìyẹn. Tí ìránṣẹ́ Ọlọ́run kan bá sọ̀rọ̀ ń sìn, wọ́n á ní gbogbo yín ni, ṣe bí gbogbo yín jọ ń ṣe náà ni, ẹ kó sì dànù, nǹkan kan náà ní gbogbo yín. Ibi tẹ́ ẹ bá dé nìyẹn o, àbí ibi tí gbogbo yín ìbá dé nìyẹn. Nígbà tó jẹ́ pé ọ̀kan nǹkan náà ni yín, ọ̀kankan ò sẹ́kan. Ta la fẹ́ fa ìyẹn náà gbé ó wá ní ta la wá fẹ́ gbójúlé báyìí? Kò sẹ́ni tó lè gbójúlé nínú àwọn pásọ̀. Fi wọ́n sí ipò ènìyàn, má fi wọ́n sí ipò Ọlọ́run mọ́. Ọjọ́ tẹ́ ti bẹ̀rẹ̀ sí fi ènìyàn sí ipò Ọlọ́run, ọjọ́ yẹn làṣìṣe ti bẹ̀rẹ̀. Àṣìṣe ni wọ́n máa ṣìṣe ni, torí wípé wọn kì í ṣe Ọlọ́run. Ènìyàn ni wọ́n, ènìyàn bíi tiyín ni wọ́n, àwọn náà máa ṣe ń tẹ́ ń ṣe. Bẹ́ẹ̀ ni ẹran ara ló wà lára wọn, àwọn náà ń ṣe ń tẹ́ ń ṣe náà. Ẹ má jẹ́ kó jọ yín lójú wípé ẹ bá rí pásítọ̀ kan òun náà lọ sọmọ èèyàn ní orí rẹ́fẹ̀rẹ̀ sọmọ èèyàn ní nàún. Wọ́n ń ṣe áńgẹ́lì. Áńgẹ́lì kọ́ o, áńgẹ́lì kọ́ ni wá, a ṣe áńgẹ́lì o. Ẹni tí ò bá lójú ara bí àwọn bàbá wa, àwọn tó wá níwá tó jẹ́ áńgẹ́lì ni wọ́n, bàbá Sẹ́tímọ́sì Orímọládé nìkan tó wá sí Áfíríkà yìí tó fi iṣẹ́ ìgbàlà lẹ̀. Ó ti mọ itú tí Áfíríkà yìí, itú tá a máa pa òun náà ni wọ́n ṣe bímọ, wọn láya, wọn lọ́kọ, wọn bíyàn, kò sẹ́ wọ́n wá wọn dẹ̀ lọ. Sórí gbogbo ẹni tó bá ti lójú ara tó ní ojú ara, tó ní ènìyàn bíi tiwọn bíi tiẹ̀ lòun náà mọ̀ trust yẹ. Bíbélì ní má gbẹ́kẹ̀lé ẹlẹ́ran ara kan. Wáyé tẹ́ ń fi gbàgbọ́ yín tí ẹ gbàgbọ́ burúkú tó bẹ́ẹ̀? Kò sí ẹni tó máa sọ̀rọ̀ nípa Démọ́lẹ̀ máa gbé ní. Ẹ̀yin náà ní ti yín ààbò kàkàájù tó yẹ ká panu pọ̀. Ẹ bá èèyàn wí kó mọ̀ bá ẹ rí kó ti jinlẹ̀. Kò rí gbogbo ohun tó ń ṣe yìí báyìí bí ìgbà tó ń ṣe. Wọ́n ní kó wá bẹ̀bẹ̀. Wòlíì kan sọ̀rọ̀ ní Démọ́lá bọ́ síta wá, èmi fúnra mi náà sọ ní first video. Démọ́lá bọ́ síta wá tọrọ apology everything, kú gbogbo ẹ̀ dáadáa kọ́ anybody mójú kúrò. Kò lè wá toró ní ìgbéraga. Ìránṣẹ́ Ọlọ́run tó bá ti ní ìgbéraga ó máa ṣubú. Gbogbo àwa ìránṣẹ́ Ọlọ́run ìgbéraga dẹ̀ wọ̀ wá lẹ́wù gan. Minus me, èmi ò kò sí minus me o, minus me. Ṣùgbọ́n bí mo ṣe máa sọ fún gbogbo wa nìyẹn, bí mo ṣe máa kó wa pọ̀ nìyẹn. Èèyàn ó yin rẹ̀, ẹlòmíì náà tún lè máa rí pé màmá ẹ̀yin náà nígbéraga ní bóyá ọ̀nà míì ni. Ó lè jọ́nà mí, èmi kàn ní discipline ni. Ṣùgbọ́n màá kó gbogbo wa pọ̀. Ìgbéraga ti bayé wa jẹ́. Ìgbéraga òṣì. Torí wípé agbéṣẹ́ Olúwa dání. Ṣébi tọ́lọ́run fi wá sí la wà mọ́ báyìí. Ẹ rí àbùkù. Mo pe ẹ̀yin kan tó bá jẹ́bi tí ẹ ti dúró re. Ǹtẹ́ ń ṣe kàn lé lórí kò yé mi. Ohun tí gbogbo yín jọ ń ṣe association lé lórí, I don't know. Ṣebí tí ènìyàn kan bá ṣubú tó bá fẹ́ bà yín lójú jẹ́, ṣùgbọ́n ẹ̀yin òun náà dà, gbogbo yín gan ẹjọ́ ń bara yín lójú jẹ́ kiri ni. Kò sọ́lọ́pàá tó fẹ́ mú gbogbo yín nínú yín torí iṣẹ́ ìbàjẹ́ ló kún ọwọ́ yín. Iṣẹ́ ìbàjẹ́.
ṣé ẹ̀yin tẹ́ fẹ́ lọ ti church ènìyàn tó jẹ́ pé awọ́rò gbígbóná lẹ́yìn gan ṣe sí church yín, ẹ̀yin tó jẹ́ wípé orí ènìyàn náà lẹ fi tẹ́lẹ̀, inú ẹgbẹ́ awo ni gbogbo yín wà. ṣé ẹ̀yin lẹ fẹ́ lọ ti church ènìyàn pa? ẹ ti ráyé yín báyìí, ẹ ti rí ibi tẹ́ ẹ bá ṣe ẹ mọ̀ kú iṣẹ́ Olúwa o. ọmọ Adémọ́lá Amúsàn ó mọ̀ kú iṣẹ́ yìí o. gbogbo ẹ̀yin pásọ̀, evangelist, wòlíì, a mà kú iṣẹ́ Olúwa o. Ọlọ́run bá ṣagbára wa dọ̀tun o. Jésù á bi wá léèrè. ṣé orí bí gbogbo ayé bá yìn ọ́ láyé, tí wọ́n bá sọ òtítọ́ tó òtítọ́ korò létí ènìyàn, tán bá bẹ́ẹ̀ sọ̀rọ̀ tó òtítọ́ bá korò létí ẹ, hello, bàbá mi ò ní jẹ́ kó lọ lọ́fẹ̀ẹ́. òun ló mọ̀ ń tú èsírí èèyàn. tí wọ́n bá ń bò ó, Ọlọ́run á bẹ́ẹ̀ tú, torí wípé ọ̀dájú ni ẹ́. kò sí ìròyìn ẹ kan tí wọ́n sọ tó dára. kí ló dé? kí ló dé? kí ló dé tó pa ìfun ẹ mọ́? ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run, ṣé bí Kristi ṣe gbélé wa lọ́wọ́ rèé? ṣé bí Saint Moses Orímọládé ṣe gbé ìyìn rere wá sí Áfíríkà lẹ́ ń ṣe yìí? pàápàá ilẹ̀ adúláwọ̀ Yorùbá, ṣé bí Saint Moses Orímọládé ṣe wá, ṣé n tó gbé lẹ̀lẹ̀ ń ṣe yìí? mo béèrè, àbí ẹ ṣáà ní mẹ́ńtọ̀? Saint Moses Orímọládé, ṣé bó ṣe wá sí Áfíríkà bó ṣe ṣiṣẹ́ ìrere rèé? obìnrin mélòó ni bàbá Mósè gbà? èèyàn mélòó ló fún lóyún? àwọn ọmọ ìjọ mélòó ló bá sùn? ìgbà yẹn máa wí báyẹn lè ní bàbá Mósè wọn wá níwá láti wá bímọ, ẹ̀yin wá láti wá kòlábò, àbí? ẹ múra sí, ẹ múra sí. ibi tí a lo ẹ̀mí mímọ́ dé, Olúwa yóò béèrè lọ́wọ́ wa, ẹ̀rí ọkàn wa máa jẹ́ wa, àṣesílẹ̀ làbọ̀ wá bá o. ẹ̀yin wòlíì, pásítọ̀, a ó jèrè iṣẹ́ wa. oníkálùkù abití ẹ lára, kóníkálùkù lọ ṣàtúnṣe o. pásítọ̀, evangelist, wòlíì, ẹ lọ ṣàtúnṣe o. kò sí ogun kan táwa ìránṣẹ́ Ọlọ́run ní ju ogun ọlọ́kọdé oníyàwó dé lọ. ogun tó máa ń jà wá nìyẹn o. àwa dẹ̀ kọ́ o, iṣẹ́ Sátánì ni. bẹ́ẹ̀ ni, mo láyọ̀ láti sọ fún ọ, tó bá rí ìránṣẹ́ Ọlọ́run kan wípé ó fẹ́ràn obìnrin, ohun tó wà nínú ìdí iṣẹ́ ìránṣẹ́ gangan nìyẹn. tó bá rí ìránṣẹ́ Ọlọ́run kan pé ó láìkì obìnrin, ó láìkì ọkùnrin, ohun tó rọ̀ mọ́ṣẹ́ ìránṣẹ́ nìyẹn. ìjọ tí wọ́n ti pe ènìyàn ní Sátánì ti dìde láti ohun tó máa gbé ìránṣẹ́ Ọlọ́run ṣubú. òun ni ọ̀rọ̀ ọlọ́kọdé, ọ̀rọ̀ aláyàdé lọ. bí obìnrin ò bá gbé wa ṣubú, ọkùnrin á gbé wa ṣubú. bí méjì yẹn ò bá gbé wa ṣubú, ọkùnrin, obìnrin, owó ọ̀rọ̀ méjì yìí náà ni ó méjì yìí ló máa ń gbé ìránṣẹ́ Ọlọ́run ṣubú. owó, ọkùnrin, obìnrin. àwa ìránṣẹ́ Ọlọ́run, ẹ jẹ́ ká wà very careful. ìránṣẹ́ Ọlọ́run tó o bá ti láìkì owó jù, wàá ṣubú. ìránṣẹ́ Ọlọ́run tó bá ti láìkì dòbòdòbò jù, wàá ṣubú. tó o bá ti fẹ́ràn obìnrin jù, wàá ṣubú. tó o bá ti fẹ́ràn ọkùnrin jù, wàá ṣubú. o ò ní lè ríṣẹ́ ìránṣẹ́ yẹn ṣe. bẹ́ẹ̀ ni, o ò ní lè ríṣẹ́. ìbàjẹ́ wàá wá máa dàgbà nínú ìbàjẹ́. méjì yẹn ni o méjì ni owó, obìnrin, ọkùnrin. tó bá ti wò ẹ́ lẹ́wù, wàá ṣubú. ṣẹ́rí, kò sí ẹni tí agro kì í gbé o. kò sí ẹni tí ò sí nature lára rẹ̀, àtẹni tí kì í ṣèránṣẹ́ Ọlọ́run. gbogbo wa ló bá wí, ṣùgbọ́n tiwa ló burú jù. àwa nìdájọ́ wà lórí ẹ̀ jù, torí àwa là ń pariwo wípé kí àwọn èèyàn yí padà. àwa la gbọ́dọ̀ wà very careful jù. bọ́n ṣe dá ènìyàn náà ṣe dá wa, ènìyàn ni wá, àìṣà áńgẹ́lì. n tó wà lára rẹ ló wà lára mi. ṣùgbọ́n àwa ti gbé, wọ́n ti pè wá, bàbá mi ti bẹ̀, ó ti fi ọ̀rọ̀ Ọlọ́run bọ́ wa, ó ya àwa sọ́tọ̀. àwa náà máa ṣe bẹ́ẹ̀, ṣùgbọ́n níwọ̀ntúnwọ̀nsì.
ìwọ̀ntúnwọ̀nsì ni tiwa. Ìránṣẹ́ Ọlọ́run, gbogbo ìránṣẹ́ Ọlọ́run àgbáyé, ìwọ̀ntúnwọ̀nsì ni tiwa. A ò gbọ́dọ̀ jàjẹbánu. Démọ́lá Amúsàn, ó ti jàjẹbánu. Alájẹbánu ni ẹ́, ó jàjẹbánu. Àwọn wòlíì míì náà, pásọ̀ míì náà wà tó mọ̀, alájẹbánu ni wọ́n, ṣùgbọ́n kí ni àwọn ọmọ ìjọ wọn ó lè gbọ́ lẹ́nu wọn. Mẹ́nu mú ni o. Sórí sẹ́yìn sọ́ọ̀kì sọ pé sẹ́ráfù yìí ni ó ti kọ́kọ́ bẹ̀rẹ̀. Inú sẹ́ráfù ló kú sí jù. Àwa ni foundation gbogbo ìjọ yàtọ̀ sí kátólíìkì. Sórí wípé sẹ́ráfù wọ́n dọ̀ fò ó. Bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. Ibẹ̀ náà tí ọmọ pé ibẹ̀ ni gbogbo wọn ti lọ. Ẹni tó bá lòun sí èsì lónìí, kìíní kan pásítọ̀, kìíní kan ìhìnrere Jesus, inú sẹ́ráfù ni gbogbo wọn ti lọ. Àwọn ni foundation wọn. Wọ́n tí mo sọ fún ẹ, ṣùgbọ́n oníṣẹ́ ọmọ mẹ́rin mú oníkálukú báyìí, ó ń fi aṣọ, ó fi ń clean ẹ̀. Ṣùgbọ́n sórí ìwọ ẹni tó bá ti jàjẹbánu nínú wọn, àjẹbánu, àjẹbàjẹ́, òun làṣírí ẹ̀ náà máa tú tí wọ́n máa ń ṣẹ̀sìn. Kò síbi tí wọ́n ti kádì ìyálẹ́. Èmi ò ní parọ́ fún yín. Tí wọ́n bá ní kí n mú wòlíì bí mo ṣe dúró yìí, kí n ka wòlíì 10 tó jẹ́ wípé ọ̀fọ́n ni wọ́n, mi ò ní forúkọ ìkan pè kan, màá máa dá fún ẹ léraléra. Tó bá ń gbọ́ ọ̀fọ́n, ó jẹ nílé onílé. Oh God of Nazareth. Ṣùgbọ́n kí ni tèmi? Ṣé báwọn ló lára wọn? Ṣùgbọ́n mo láyọ̀ láti sọ fún ẹ, bó o bá mọ oògùn àṣegbéṣe tó mọ oògùn orí ṣe, mò ń pè wá sí ìrònúpìwàdà ní ọ̀sán yìí. Ẹ jẹ́ ká kíwọ́ ọmọ wa bọ́ sọ. Ẹ jẹ́ kó ní kálukú yín lọ pa ìfúnra ara yẹ̀ mọ́. Torí pé ojú gbogbo lára wa, ojú gbogbo. Bàbá wòlíì, gbogbo ọmọ akọrin láwù. Bàbá wòlíì, gbogbo wòlíì láwù. Ẹ ti lá wọn tán. Àṣírí tí yín ò dẹ̀ tí tú o. Wọ́n ti bá yín bò ó. Ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe máa ń bò ó. Wọ́n ní ẹ lọ jáwọ́ ń bẹ̀, ẹ lọ ṣèwọ̀ntúnwọ̀nsì. Ẹ jáwọ́ nínú ẹ̀. Ẹ ṣe níwọ̀ntúnwọ̀nsì. Bàbá pásítọ̀, kò sí gbogbo ẹni tó bá wà ràn lọ́wọ́ síwájú yín, ẹ máa la kọjá ni. Ẹ lọ ṣe níwọ̀ntúnwọ̀nsì torí àṣírí yín ò ní bò mọ́. Ẹ kò ní bò mọ́. Àkókò ẹ̀sìn ni oníkálùkù á máa ṣẹ̀sìn, oníkálùkù ló máa gbà tiẹ̀. Ṣùgbọ́n máa ń dùn mí nígbà tí oníkálùkù bá ń gbà tiẹ̀, àwọn kan máa bá yín káṣọ bò ó, ẹ máa bò yín lórí irọ́. Ẹ wá máa fi rere, ẹ máa bọ̀ bàbá ó ní ẹ fi rere ṣẹ́gun búburú. Rere yín ẹ jẹ́ kó pọ̀ ju nonsense tẹ́ ń ṣe lọ. Ìrètẹ́ túlẹ̀ ń ṣe òun, ẹ mọ́ jókòó ti kẹ lóṣòótì. Ẹ wo bí tẹ́ sọ̀gbàgbọ́ dà báyìí lórí afẹ́fẹ́. Kò sọ́mọ ọ̀run kan tán fẹ́ fẹ̀yìntì. Ta ló sàn nínú yín? Nawọ́ ẹ sókè wípé mo yàtọ̀ sí wọn. Sọ pé mo yàtọ̀. Pé o yàtọ̀ sí ohun tí Démọ́lá ń ṣe. Ohun tó yàtọ̀ nínú Démọ́lá ni wípé o kéèyàn re Jerúsálẹ́mù, o dẹ̀ báyàn talẹ̀, o dẹ̀ ṣùgbọ́n nípa ọ̀fọ́n number 1 jọ níwà àti gbogbo wọn. Kò sẹ́ni tó yàtọ̀. Àtọ́bìnrin o. Ogun tá a ní nìyẹn o. Ogun kan tó ń jà wá ní ọ̀rọ̀ ọlọ́kọ, ọ̀rọ̀ olóbìnrin, ọ̀rọ̀ olókùnrin, owó. Ṣùgbọ́n ẹ jẹ́ ká kájú, ó ní ẹ jẹ́ kí gbogbo wa, ẹ jẹ́ ká ṣe kí ni o, ẹ jẹ́ ká mú ojú kòkòrò kúrò nínú ohun tá à ń ṣe. Àwa ìránṣẹ́ Ọlọ́run, àwa náà ló máa bára wa wí. Ará àtakàn ò ní lè dájọ́ wa, kò sẹ́ni tó lè ṣe. Ẹ má ṣe bá àwọn wòlíì mi ní wí ni o. Ẹ má ṣe fọwọ́ kan ẹni àmì òróró mi torí mo bá ọba wí nítorí wọn. Àwa la máa ṣèdájọ́ ara wa. Àwa la máa pera. Kò sẹ́ni tó fẹ́ ṣèdájọ́ wa, àwa máa pera wa sí àkíyèsí. Tó o bá ṣe dí, tó o bá ṣe èyí tó jàjẹ́ bá nu, ọmọ àlè ni ẹ́. Kò síbi tí wọ́n ti káàdì yìí alẹ́ ló ń jẹ́ bẹ́ẹ̀. Ènìyàn jọ ní gbogbo wa. Ṣùgbọ́n o ò gbọ́dọ̀ jàjẹ́ bá nu. O gbọ́dọ̀ jàjẹ́ bá nu. Kò sẹ́ni títí ẹ ò sí lára ẹ̀. Ṣùgbọ́n àjẹ́ yanyanyanyanyanyan òjẹ́lé orò jẹ́lé egún kẹ má jẹ̀ kan kẹ mójú kú o.
oníkálùkù sọ fún mi wípé òun ò ṣe rí o, òun ò tiẹ̀ wọ́n káṣọ ń sókè rí. Ṣé wàá wá sọ fún mi níta wípé wọ́n káṣọ ẹ sókè? Ṣé bóníkálùkù á máa bó tiẹ̀ ni? Òfélè lóyún, òfélè lóyún, òfélè lóyún. Gbogbo ẹ tó bá ti wá kánsẹ́lì làwù, ẹgbẹ́ tó bá ti wá kánsẹ́lì làwù. Ẹlòmíì nínú wọn tún máa fẹ́ ìyá ó fọ́mọ, òfọ́mọ fóyà, òdó ìyàdọ́mọ ni wọ́n. Ọlọ́run máa dáríjì yín o, ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run. Itú tẹ̀ ń pa òkèrè o. Bọ̀mọ́rò bí ti Démọ́lá báyìí, Ọlọ́run fẹ́ fi ti Démọ́lá kó pè wá sí àkíyèsí. Ẹ lọ ra owó òṣìbọlẹ̀. Ẹ̀yin pastor, evangelist, prophetess, gbogbo bíi apostle, gbogbo àwa tá a gbé sí Ọlọ́run dání. Ọlọ́run fi Démọ́lá, ó fi ta wá lólogó. Ó fi sọ fún wa wípé kí oníkálùkù yín lọ pa ìfun ẹ̀ mọ́. Tó o bá fẹ́ lọ́kọ, òun ni mo máa ń sọ. Tó bá kúkú jẹ́ ìyàwó méjì ló fẹ́ ìyàwó méjì kí gbogbo ayé mọ̀ wípé ìyàwó méjì ló ní, kó dẹ̀ máa tọ́jú wọn. Kí gbogbo ayé mọ̀ pé pásítọ̀ wọ́n ní ìyàwó méjì, ju kó gbé ìyàwó kan sílé kó ní àlè 100. ń tẹ̀ ń ṣe nìyẹn o. Ẹ níyàwó kan, èmi àti mọ́mì, I'm a wife. Irọ́ ni o. Àlè tó ní níta wọ́n lé ní 2000. Gbogbo ọmọ ìjọ yẹn obìnrin lílá ni o, ṣùgbọ́n mọ́mì nìkan ni wọ́n fi hàn. Irọ́ ni o. O ò ṣe kúkú níyàwó méjì. Tó bá ṣe léyìí díẹ̀, tó bá lọ́dọ̀ eléyìí, kí gbogbo ayé kúkú mọ̀ pé ìyàwó méjì ló ní. Èwo ló dáa nínú kó níyàwó méjì ọ kó níyàwó kan kó wá ní igba girlfriend? Níbo lẹ̀ ń lọ? O kúkú ṣe fẹ́ èyí tí agbára ẹ ká, kí gbogbo ayé mọ̀ wípé mo fẹ́ ẹ torí mo kájú ẹ̀. Àwọn bàbá ìgbàgbọ́ tí gbogbo wa tẹ̀lé lẹ́yìn, ẹni fẹ́ méjì mẹ́ta, kò sẹ́ni tó fẹ́ dá láre nípa ìyàwó fífẹ́. Kò sí ọ̀rọ̀ ìyàwó pé wọ́n fẹ́ ìyàwó níbi tá à ń lọ yẹn. Ilé ayé asán ni gbogbo nọ́sẹ̀sì yẹn mọ́. Kò sẹ́ni tó fẹ́ dá láre wé o fẹ́ ìyàwó méjì o, o fẹ́ ìyàwó mẹ́ta o, wọ́n wá torí bẹ́ẹ̀ ò ní délé. Ọ̀tọ̀ ni ọ̀rọ̀ ìyàwó. Ọlọ́run ti yọwọ́ ìyàwó láti day one. Ó ti yọwọ́ ẹ̀ kúrò ńbẹ̀. Tó bá gbé ìyàwó méjì yẹn lọ afẹ́fẹ́, bọ̀ ó gbọ́dọ̀ ṣe dáadáa. Ìwọ Démọ́lá ń tiẹ̀, èèyàn bí ìbejì fún ẹ, o àbándọ̀ ìbejì, o ń tìrìtì wọn. Ṣé ìbejì ó ti gbàgbé wípé ìbejì tó mọ̀ ń gbàdọ̀bálẹ̀ bàbá ni wọ́n? Ìbejì yẹn tó o tọ́jú yẹn gan lè bá ṣe ìránṣẹ́ ẹ̀jẹ̀ torí òòṣà ni wọ́n. Ìbejì lọ́tọ̀ gan. Wàá máa tìrìtì ìbejì, Ọlọ́run máa fún ọ̀kan níbejì, wàá ló fẹ́ ṣe wọ́n níwọ̀sí. Kò sẹ́ni tí wọ́n ń ṣe ní sórí gbogbo ọmọ tó bá gbọ́ bóyá ẹ̀ tí ẹ̀ mọ̀ kankan. Gbogbo ọmọ tó bá ti wáyé yìí tó bá ti gbé orúkọ wá láti ọ̀run, òòṣà kan ni wọ́n o. Wọ́n ń ṣe wọ́n níwọ̀sí o. Àwọn Àìná, Òjó, Ọ̀kẹ́ tó jẹ́ pé wọ́n ti máa ń mú orúkọ wá yẹn, ìbejì, àwọn tó ṣàti ní orúkọ kan tó jẹ́ pé wọ́n bá ṣe bí wọn báyìí, orúkọ kan ti bá wọn wá. Má ṣe wọ́n níwọ̀sí o. Má ṣe wọ́n níwọ̀sí o. Wọ́n ń ṣe ní ìwọ̀sí. Àwọn tó bá ti gbé orúkọ wá láti ọ̀run yẹn, orúkọ tó ti mú wá yẹn, wọ́n ń ṣe ní ìwọ̀sí. Orí wọn ò ní gbà fún ẹ, gbogbo tó bá fẹ́ fi ṣe wọ́n ní jẹ́, wàá jìyẹ ẹ̀. Ẹ pọ̀ bẹ́ẹ̀ wà ìmọye ẹ̀yin náà tẹ lọ́mọ ta kó ní kálukú lọ gbọmọ ìta kẹ lọ máa tọ́jú wọn. Ẹ ṣe wọ́n dáadáa, ẹ̀yin lẹ bàlé wọn. Ẹ bàlé wọn tètè tí ẹ máa fìyà jẹ wọn, ẹ lẹ́yìn pásítọ̀. Àbí ríra yín tẹ́lẹ̀ wípé pásítọ̀ ni yín kó tó káṣọ ẹ̀ sókè kó tó doyún. Ẹ wá àbádọ̀ wọn síbẹ̀, ebi pa wọ́n mọ́ bẹ́ẹ̀, o dẹ̀ lórí àwọn ọmọ yẹn ò ní bi ẹ́ léèrè. Wá máa gbé ìyàwó kan hàn wá. Àmì me and wife, bọ̀ obìnrin ò lè kọjá níwájú ẹ. Àwọn onídìí làlàlà ò lè kọjá níwájú ẹ. Àmì me and my wife, irọ́ lórí irọ́, ta ló ń tàn jàre? Ọlọ́run ló ń tàn lójú ara ẹ, àbí òun tàn rẹ̀? Àbí ẹ̀sìn ẹ̀ sú? Ẹ̀yin kan wá ń gbẹ́kẹ̀lé babaláwo yín àbí? Ẹ ti láṣegbé lọ́wọ́, àṣegbé ni. Ó lè ṣàṣegbé láyé yìí, ṣùgbọ́n ò lè ṣàṣegbé lọ́run. Àṣepamọ́ ló wà, wá jìyẹ ẹ̀. Ọlọ́run fọ́ lẹ́rán ra ìwò ń wò yín.
ṣé orí Démọ́lá yìí ó fi ń tú ẹ̀yin pásítọ̀ àwa wòlíì evangelist ó pè wá sí ìrònúpìwàdà ni o. Ọlọ́run fi ti Démọ́lá wípé everybody yín lọ check yourself, everybody go and check yourself. Ibo ni mo ti ń kùnà, ibo ni mo ti ń ṣègbé lọ pẹ̀lú ìwà ìbàjẹ́, ìwà ìdọ̀tí, ohun tójú ò gbọdọ̀ rí, tójú ò gbọdọ̀ gbọ́. Ẹgbẹ́ bíbélì ẹ bọ́ sórí píù, ìwọ ń ṣẹ́yún fún èèyàn, wàá dẹ̀ máa pariwo ẹ má ṣẹ́yún o, ẹ má ṣẹ́yún, ẹ̀ṣẹ̀ ni tẹ́ ẹ bá ṣẹ́yún. Ìwọ yìí ló máa kówó kalẹ̀ pé oyún yẹn mi ò lè gbà o, ẹ lọ sẹ́ni àbí ẹjọ́ ẹ wà lọ́rùn. Ìwọ yìí ló mọ̀ bó ṣe ń bá tọmọlàkejì jẹ́, ẹ ń fi ènìyàn gúnṣẹ́ àwọn ọmọ ológo torí pé ẹ ti bìlọ́ǹgì. Gbogbo àwọn ọmọ ẹ jẹ́ ń sọ nǹkan kan, ṣe rí gbogbo àwọn ọ̀wọ̀wọ̀ tó ń kọjá lọ láìpẹ́ yìí, ṣe bìlífù wípé àwọn kan ni wọ́n ló ṣiṣẹ́ yẹn, àwọn kan ló wà nídìí iṣẹ́ yẹn o. Gbogbo àwọn tó ń lọ wọ́ yẹn tájẹ̀tì ni o, wọ́n fẹ́ mì tí tájẹ̀tì ni, kò dẹ̀ sí tájẹ̀tì tán máa nílò bí kò sí àwọn ọmọ ológo. Wọ́n bá ti lè mì tí tájẹ̀tì yẹn, ipò tí wọ́n fẹ́ dé yẹn wọ́n máa débẹ̀. Mo wí bí wọ́n bá rí àmì ṣe, gbogbo ojú tó máa wo fídíò orí èmi àti ẹ ò ní gbàbọ̀dé ikú òjijì. Gbogbo àwọn tí máa ń fi ọmọ ológo dájọ́ lórúkọ Jésù Kristi, a ò ní sí lára wọn. Hello, ẹ̀yin àwa ìránṣẹ́ Ọlọ́run nínú Séráfù, nínú CAC, nínú Kátólíìkì, nínú wínà, nínú oríṣiríṣi ibi tẹ́ bìlọ́ǹgì sí orúkọ chọ́ọ̀chì yín, ẹ jẹ́ ká lọ kíwọ́ ọmọ wa bọ́ sọ. Ẹ lọ kíwọ́ ọmọ yín bọ́ sọ, òdòbòdòbò lẹ́yìn náà, kò sẹ́ni tó yọ ọ́ lẹ̀. Ẹ lọ kíwọ́ ọmọ yín bọ́ sọ, gbogbo wa ẹ jẹ́ ká lọ rọ àtọ́bìnrin kò sẹ́ni tó yọ ọ́ lẹ̀. Bó bá fẹ́ rì má rì, ó bá jẹ́ nìkan ṣoṣo jẹ́ kán rí ẹnìkan ṣoṣo mọ́ ẹ. Ìránṣẹ́ Ọlọ́run obìnrin tó bá jẹ́ òlọ́kọ lọ́wọ́kọ, jẹ́ nìkan ṣoṣo náà máa rí mọ́ wa, kì í ṣe òjẹ́ nílé orò jẹ́ ńlẹ̀ egún, òjẹ́ ńlẹ̀ orò jẹ́ ńlẹ̀ egún. Iṣẹ́ ìránṣẹ́ máa drop ni o, bóyá àmọ́ tó bá ti ń gùn wá ń bí gùn wá lọ́hùn, iṣẹ́ ìránṣẹ́ máa drop ni. Kò sẹ́ni tí ò ti ṣàṣìṣe o. Ẹ jẹ́ kó ní kálukú lọ ránṣọ ẹ̀ níbi tó ti ya báyìí kó ètè lọ ṣàtúnṣe kọjọ́ ikú ó tó dé. À ń pera wa sí àkíyèsí gbogbo ìránṣẹ́ Ọlọ́run. Èyí ni wọ́n ń pè ní ẹ̀sìn. Tẹ́ bá ń gbọ́ ẹ̀sìn rèé o. Ẹ̀sìn awọ́rò gidi ni wọ́n ń pè. Ẹ̀sìn ni o. Ṣé wá rí ẹ̀yin tẹ́ wá wà tó jẹ́ abẹ́ ọ́ndà Jésù lẹ́gbẹ́ ẹ̀ ń gbé síbẹ̀ ìbàjẹ́ ẹ̀ ń gbá sọ̀wọ̀ ẹ̀ fi ń bò bàjẹ́ mọ́lẹ̀. Ọlọ́run mọ ohun tó ń ṣe o, kò ní jẹ́ kẹ́ ẹ lọ láì jìyà, kò ní jẹ́ ẹ lọ láì jìyà, torí bàbá mi mọ̀ wípé ó ní ènìyàn ṣáà ni wọ́n, yẹ̀pẹ̀ ni wọ́n wá di yẹ̀pẹ̀, ṣùgbọ́n jẹ́ kí èmi àti ẹ jẹ́ kí ẹ̀rí ọkàn máa jẹ́ wá ìtẹ́ máa bá yí àwọn ènìyàn jẹ́ nísàlẹ̀ tí wàá gbé bíbélì dání wàá fi máa camouflage àwọn èèyàn. Ṣé bí Jésù ń ṣe rán wa nìyẹn? Ẹ̀ ń kan Jésù mọ́gi lẹ́ẹ̀kejì. Níbo lẹ fi ẹ̀rí ọkàn yín sí? Gbogbo pásítọ̀, wòlíì, evangelist, ibo lẹ rí ọkàn wá wà? Ẹ jẹ́ ká pe àjọ tó nírònú. Àlè 10, àlè 8, àlè 20, níbo là ń lọ táàrọ́ kọ̀? Girlfriend 120, ìyàwó ẹyọ kan, níbo lẹ̀ ń lọ táàrọ́ kọ̀? Òun náà ṣe nígbà ìkẹyìn ọjọ́ àwọn bíi 4 á máa dì mọ́kùnrin kan wájọ́ jẹ́ ká máa jórúkọ ẹ̀ nígbà tó jẹ́ obìnrin ti pọ̀ jù. Ẹ̀yin sì rèé sì wọ́n ní ẹ fẹ́ 2 kẹfẹ́ 3 ẹ̀ nírọ́ o, èyí ọkàn ni ṣùgbọ́n ẹ máa bàlẹ́ wọn kéékèèké ni, ẹ máa bàlẹ́ wọn. Kúkú fẹ́ 2 3 kí gbogbo ayé kúkú mọ̀ pé ìyàwó 4 lẹ ní, ìyàwó 3 ni dádì ní, ọ̀hún mú yàn sí i. Ìwọ ni wàá ṣe wọ́n dáadáa, wàá tọ́jú gbogbo wọn. Èwo ni máa bàlẹ́ wọn kéékèèké, máa tọ́ wọn wò, gbogbo ọmọ akọrin, gbogbo ọ̀sà, gbogbo ẹ tó bá
ibi tẹ́ bá yé jẹ́dé gbogbo ẹni tó bá yín clean lílá nílà o bọ̀ ìyàwó kan lẹ fi hàn wá wípé ẹni gbogbo àwọn ọmọ tó ṣí lásán sókè yẹn ṣé wọ́n ń ṣe ìyàwó ẹ̀ ẹjá lọ kíyèsára Démọ́lá nìkan kọ́ o wò ó fi jọ wọ́n àwọn bàbá iwájú ẹ̀ ló fi jọ iwájú sórí gbogbo àwọn tó wà wájú ẹ̀ yẹn àwọn ànábì ẹ̀ tó fi jọ nìyẹn kì í ṣe Démọ́lá nìkan àwọn tó fi ọ́n pọ̀ gan kò sí ẹnì kankan tó yọlẹ̀ má trust anybody pé pásítọ̀ ni kì í ṣe bẹ́ẹ̀ irọ́ ṣé pásítọ̀ ẹ̀ máa sọ fún ẹ bí kò ń ṣe bẹ́ẹ̀ ni tó bá ti ṣe á wá pariwo fún ẹ bí bọ̀dá orin kan ẹni tí ilẹ̀ bá mọ̀ ní bàrá o kílẹ̀ ń bá ká gbogbo wa sá ni mọ́là ẹni tí ilẹ̀ bá mọ̀ ní bàrá o ẹni títí ẹ̀ dé nìyẹn bọ̀ tí ẹ̀ tó dé yìí ó ní n tó bá dé ó ní títí ẹ̀yẹ bá dé kán ní ṣe ni ó ń ṣe ọ̀ṣọ́ ọmọ kiri ń sìn orí ọ̀ṣọ́ ọmọ nìkan ló wà á máa sọ pé ogun wòlíì ni ogun tá a ní nìyẹn àfi kọ́lọ́n bá a kápá ẹ o torí sátánì ló máa ń fẹ́ gbéṣẹ́ wa ṣubú tó jẹ́ pé ọ̀rọ̀ olókùnrin dé òun náà fi ń jà wá lógun ìyẹn ò ní wọ́pọ̀ tó rà ti mọ̀ wípé aṣọ ìbora tá a ní nìyẹn ogun kan tá a ní nìyẹn ṣùgbọ́n èwo ni gbájú ẹ̀ èwo ni folè ó tún mọ́lẹ̀ mọ́lẹ̀ ìwọ tún mọ́lẹ̀ mọ́lẹ̀ ó tún jalè oríṣiríṣi ìwà oríṣiríṣi ìdọ̀tí ohun tí èmi ò sọ pé mò ń sọ èmi ò mọ ẹni tó pè ẹ́ èmi ò mọ traces ẹ̀ kò sáà rírà ẹ pé ìránṣẹ́ Ọlọ́run ni ẹ ìwà àtọ́lọ́run lẹ́lẹ́jọ́ ìwà àtọ́lọ́run lẹ́lẹ́jọ́ Ọlọ́run máa ṣèdájú ẹ ṣùgbọ́n lé ayé ibi náà ló ti gbàdájú ẹ lọ jáwọ́ o Gabriel bọ́ síta kó o tọrọ apology tó o dẹ̀ tọrọ apology tó ní gbogbo wọn kan máa gbóǹbẹ̀ bàbá yá gbogbo wọn wá dákẹ́ tó o bá gbójú lẹ́nìkan wípé wọ́n wá máa òun fowó búrẹ́dì àwọn kan kí wọ́n máa sọ̀rọ̀ fún ẹ níta kí wọ́n máa cover ẹ ayé lè cover ẹ bọ́ Ọlọ́run ò ní jẹ́ kí iṣẹ́ ọwọ́ ń bàjẹ́ wàá jẹ gbá ẹ àwa ìránṣẹ́ Ọlọ́run ẹ jẹ́ ká lọ kíyèsára o ìtìjú yìí pọ̀ o ìránṣẹ́ Ọlọ́run ò lẹ́nu ọ̀rọ̀ mọ́ àtẹni tó ṣe eré àtẹni tó ṣe ebi ìkankan ni gbogbo everybody nísìn àtẹni tí ò tiẹ̀ bóyá ẹlòmíì gan ò tiẹ̀ yàlè rí lọ́jọ́ lọ́ti bọ́ bẹ̀rẹ̀ iṣẹ́ alálè everybody bẹ́ẹ̀ lòmíì ò tiẹ̀ lọ bíyà kò níyàwó méjì ní látijọ́ tó ti bẹ̀rẹ̀ iṣẹ́ ojú kan náà fi máa wọ everybody kò sí ẹni tán gba ọ̀rọ̀ ẹ̀ gbọ́ mọ́ ṣe rí ibi tẹ́ ẹ lò gbàgbọ́ dé mo bẹ̀ wá o ẹ jẹ́ ká lọ kíyèsára ẹ jẹ́ ká tú ọ̀nà wa ṣe bíbélì tí wọ́n gbé lé wa lọ́wọ́ ohun tán kọ síbẹ̀ kọ́ ní ìwà tá à ń wù yìí o ohun tán kọ síbẹ̀ kọ́ o ẹ kíyèsí ara àgbèrè ẹ kíyèsára fún panṣágà ẹ kíyèsára fún ojú kòkòrò àbí ẹ jẹ́ ká kíyèsí o wọ́n ti ń kàn wá mọ́gi gbogbo ṣé Démọ́lá nìkan náà kàn mọ́gi everybody ebi Démọ́lá ṣẹ̀ everybody ló ti ṣẹ̀ gbogbo wa la ti ṣẹ̀ báyìí everybody ni kò sẹ́nì kankan wọ́n ń sọ ẹlòmíì lọ́wọ́ lẹ́sẹ̀ báyìí ni CCTV tán fi sọ ẹlòmíì báyìí ó ní agbára ẹni bá tẹlẹ̀ tí ò mọ̀ tẹ̀ báyìí bóróbóró gbé o ṣe o mọ̀ pé o gbọ́dọ̀ kíyèsára nísìn àwa tí òun náà ṣe ń sọ fún wa wípé àwa nìdájọ́ tiwa máa pọ̀ jù torí àwa là ń pe àwọn ènìyàn sójú ọ̀nà ìwọ tó o dẹ̀ gbé àlà dání o gbọ́dọ̀ kíyèsára kí epo elépo ló wà lẹ́gbẹ̀ẹ́ yìí kí epo má yí wa lára ìránṣẹ́ Ọlọ́run kì í jàjẹ́ bánu gbogbo ẹ̀ ni mo ti ń sọ fún ẹ ìránṣẹ́ Ọlọ́run ò ṣe kì í ṣe wìwìwìwì o ò gbọ́dọ̀ míngù jù àti dẹni ọ̀tọ̀ ẹni ìyàsọ́tọ̀ ni wọ́n ń pè wá o ò lè jẹ tìyẹ bí gbogbo ayé ṣe ń jẹ́ kò sẹ́ni tí ò ní ṣe wàá ṣerú ẹ̀ bọ́ ò lè ṣe bí gbogbo ordinary person ṣe máa ṣe bẹ́ẹ̀ kọ́ ni ìwọ ṣe máa ṣe tiẹ̀ ó fàtí ni mò ń gbá fún wa lọ́sàn-án yìí o máa wò pé everybody ló ṣàmú girlfriend wọ́n ṣàmú wọn lórí ìkọ́ ìwọ náà bẹ̀rẹ̀ wàá dẹni ẹ̀sìn
iṣẹ́ ìránṣẹ́ ẹ máa dẹni ẹ̀ sí, ó máa dàbùkù. Ìwọ ti di ìwọ̀ntúnwọ̀nsì. O gbọ́dọ̀ kápá lórí tiẹ̀, o gbọ́dọ̀ lè ṣẹ́rẹ̀, o gbọ́dọ̀ lè lámojú kúrò, o gbọ́dọ̀ ní self control. A gbọ́dọ̀ lè máa control ara wa. Nígbà tí ẹran ara yẹn bá dé, kò sí ẹni tí ẹran ara kì í lò. By the time tí ẹran ara bá dé, Olúwa ṣàánú mi, gbà mí lọ́wọ́ ẹran ara òṣì yìí, gbà mí lọ́wọ́ ẹran ara òṣì yìí. Òun ni Bíbélì ṣe ní torí àgbèrè kó ní kálukú lọ lọ́kọ lọ níyàwó. Nígbà tẹ́ ẹ̀ tún ṣàgbèrè mọ́, ń burúkú lókù tẹ́ ń ṣe. Wàá gbowó lọ́wọ́ eléyìí, gbowó lọ́wọ́ eléyìí, òfin rárí, òfin ṣe gbogbo ẹ̀, oògùn láì sojú lásán. Ibo lẹ fẹ́ bá ṣẹ́ ìránṣẹ́ jẹ́ dé? Jésù á bi yín léèrè o. Ẹ̀yin tó jẹ́ wípé tóògùn lẹ fi ń gbowó lọ́wọ́ àwọn èèyàn, àṣírí yín ò ní bò o. Àwọn ọmọ ìjọ lẹ̀ ń rì mọ́lẹ̀, ọjọ́júmọ́ náà ń kú ní ṣọ́ọ̀ṣì tiyín. O ti wà nínú awo, ìwọ ló ń san ẹ̀jẹ̀. Ọlọ́run á bi ẹ́ o, Ọlọ́run Mósè á bi ẹ́ léèrè. Àdàbí bí ẹni tán fi gbàgbọ́ rán wá sí Áfíríkà bó ṣe mú wá, àdàbí tó bá jẹ́ bó ṣe mú wá nìyẹn, àdàbí tí ohun tó bá jẹ́ Kristi gan ṣe wí nìyẹn. Ẹ ti wà nínú ẹgbẹ́ burúkú ṣe lẹ̀ ń dájọ́. Tẹ́ ẹ bá mú níbí kán mọ̀ bá fúnra sí yín, ẹ wá ń pín wọn kélekèle. Tẹ́ ẹ bá mú bí, ẹ mú bí, ẹ mú bí, ẹ ń tò wọ́n ká. Ọlọ́run á bi yín. Ẹ lọ ṣàtúnṣe. Gbogbo ìránṣẹ́ Ọlọ́run ọ̀fọ́n. Control, lọ ní self control. Lọ ní self control. Ọ̀fọ́n, dadi pastor, ẹ yé jàjẹbánu. Mọ́mí, ẹ yé jàjẹbánu. Ìránṣẹ́ Ọlọ́run kì í jàjẹbánu. Torí ẹ̀yin ni sáńbọ̀dù. Ẹ jẹ́ kó ní kálukú wa lọ ṣàtúnṣe. Ìtìjú ni eléyìí o. Ìtìjú ni. Ìwọ nìkan tán. Ìwọ nìkan ló talẹ̀. Owó lẹ̀ ẹlòmíì 22 million, ẹlòmíì 18. Lẹ́sì ayé kan fẹ̀rẹ̀. O dẹ̀ wá ní o ga sábẹ́ Jésù. Jésù gangan ló máa fi yẹ owó ẹ̀jẹ̀ ọ́. Jésù gan ló máa fi yọ ẹ̀jẹ̀ ọ̀hún, ló máa jẹ́ kó ṣẹ̀sín. Wọ́n nìkan ó gbá àwọn èèyàn rẹpẹtẹ lọ. ń talẹ̀ o, ẹ wá ra lẹ̀ o, ẹ wá ra gbá o, kìíní kan o. Àwọn bẹ́ẹ̀ ń bo ní kọ̀rọ̀. Mo sọ ẹni bá ní ìwà ìbàjẹ́ kan tẹ́ ẹ mọ̀ wípé ẹ̀yin dẹ̀rẹ́ ẹ̀dàgbàjẹ́ nìyẹn lọ. Tẹ́ ẹ bá ti mọ̀ pé ìwà yìí lè ṣekú pa. Ohun tó ń ṣe ní kọ̀kọ̀ tá à ń wò yìí, ó mọ̀ lè bá yí ẹ jẹ́, ẹ pariwo ẹ̀ síta. Ìbá àjọmọ tó o bí kẹ́gbàjarè kí gbogbo ayé, ìwọ fúnra ẹ lọ rìpọ́ọ̀tù ẹ̀ ní police station. Ẹ wá bá mi discipline ẹ̀. Ìwà tó ń wù yìí, èyí kò bá tọlọ́run mu. Ó lè ṣekú pa tó bá yá, ṣùgbọ́n ẹ fúnra yín ẹ bá mi tọ́tọ̀ ẹ̀. Tó o bá ti lọ́mọ tó ń ṣe bẹ́ẹ̀ láti ilẹ̀, tó o bá ti lọ́mọ tó ń ṣe bẹ́ẹ̀, tó o bá ti ní ẹnìkan tó ń hùwà ìbàjẹ́ pé ohun tó wà lọ́wọ́ ọmọ yìí lè ọjọ́ ọ̀la ẹ̀ ni mò ń wò yìí kò dára, filé agbófinró lọ́wọ́ kán bẹ́ẹ̀ tìtì ẹ̀ kán kọ́ lẹ́kọ̀ọ́ mọ́ bá yí ẹ̀jẹ̀ mọ́ fọwọ́rá lórí. Àwọn kan sì ń jáde wọ́n ń bùyà alájẹ kóòtù kínní pé òun gangan ló ba yé Gabriel jẹ́, pé gbogbo ìgbà tó ti ń ṣerú nǹkan yìí kí ló dé tí ò tú àṣírí ẹ̀. Ṣé mọ̀ pé màmá kan jáde ó ní ìyá yẹn tún threaten wípé ó ń threaten torí wípé ìyá yẹn ìyálájẹ ń bo Gabriel, èèyàn ló pé èèyàn tí èèyàn lè bò wípé ọmọ kékeré ni ń yanjú ẹ̀. Àṣẹ ìyálájẹ òun ló ìtú pẹrẹpẹrẹ ń sìn nígbà tó ti mọ̀ pé ó ti fẹ́ ba yé òun jẹ́. Òun ni gbogbo àwọn èèyàn wá ń bá torí pé òun lòun ṣàjà gbangba tó ń gbà ẹ́ nígbà yẹn. Òun náà wá ń kẹjọ́ bá, ó di dandan ẹ má dá ìyá yẹn lẹ́bi o. Gbogbo ẹ̀yin tẹ́ bá dá ìyálájẹ lẹ́bi ẹ má dá lẹ́bi, kì í ṣe ní ẹ̀bi.
ó kàn yẹ kó ti ṣèyí ṣáájú ni, ó yẹ kó ti tètè tú gbogbo ẹ̀, kì í ṣe sìn yìí ni. Ṣùgbọ́n òun náà ń wo bóyá ó máa yí padà, ó máa change, torí pé Ọlọ́run náà ò tètè ń bínú sí wa. Ìgbà tó bá rí wípé ó dàbí ọmọ eléyìí ò létí ọ̀rọ̀ gbọ́, gbẹ̀ náà ló máa ṣẹ̀sìn gbangba. Tán bá ti ń bẹ sọ̀rọ̀ ní kọ̀kọ̀ wípé pa ìfun ẹ mọ́, kíní yóò dáa, jáwọ́. Ṣùgbọ́n etí ẹ̀ di, ẹ gbọ́ gbogbo write up tí ìyá yẹn gbé síta, ó kọ́ sí, èmi máa padà lẹ́yìn ẹ o, torí pé ó ti tà sí àgẹ̀rẹ̀, o ò sí lójú ọ̀nà mi mọ́ o. Ẹ̀yin kan dẹ̀ jókòó lójú ti yín bẹ́ẹ̀ yẹn, iṣẹ́ rẹ̀ ló ń ṣe. Ìsì pásọ̀, ìwé pásọ̀ ni ò ní ṣubú. Ìwọ lè má jẹ́ kó ṣubú, kó ń gangan fúnra rẹ̀ wá ìṣubú fún rẹ̀. Òun fún rẹ̀ ta ló fẹ́ gbé ṣubú báyìí bí kò ṣe ìwà rẹ̀. Ìwà ọ́ ní ìwà ọmọ ló mọ̀ ń jẹ́ kó mọ̀ ń jòkígbẹ́. Ìwà ènìyàn ní ìwà ènìyàn fún rẹ̀, ìhòòhò ni ò ní jẹ́ kó ṣubú. Ẹni tó bá gbé sókè tí gbogbo ayé gbé ẹ sókè, bí ìwà rẹ̀ ò bá jẹ́ ni tó ń gbé sókè, wàá ṣubú. Àwọn ènìyàn ní kó má wálẹ̀, kó má ṣubú. Ìwà tó wà lọ́wọ́ rẹ̀, òun ṣiṣẹ́ ilẹ̀ ẹlẹ̀, ó di dandan kó jòkó sílẹ̀. Oníkálùkù ni kó lọ pa ìwà ẹ̀dà, lọ ronúpìwàdà, lọ gbàwẹ̀, lọ wá ojú Olúwa. Níbo ni mo ti ṣẹ̀? Níbo ni mo ti kọsẹ̀? Bàbá kan bí rọ́bòtọ́ àṣà àti ẹ̀gbá tó wí. Ó ní òun rí wípé bàbá aládùúrà kan mú ló wọṣọ white. Ó ní sọ́dínlẹ̀, ó já ọwọ́ rẹ̀ gbà, ó gba ọ̀nà míì lọ. Ìgbà yẹn ló ti padà lẹ́yìn Kristi. Bàbá aládùúrà pè ọ́ ọ̀nà rẹ̀ o, bọ̀ ó padà torí afẹ́ ayé, torí owó. Ìwọ tí ọ̀kánjúà tí ò bá ti lè kápá ọ̀kánjúà yẹn, ó di dandan kó ṣubú. Owó, obìnrin, ọkùnrin tó ò bá ti lè ní self control, wàá ṣubú. Kò sí. Tó bá pẹ́ bóyá wàá ṣẹ̀sín. Gbogbo ayé á mọ̀ wípé ọ̀fọ́n ni ẹ́, òjẹ́lé orò jẹ́lé ogún. Tó bá kúkú jọkọ ló fẹ́fẹ́ fọ́kọ, ó bá jáya ni láya, jẹ́ kí gbogbo ayé mọ̀. Ìyàwó 8 mo ní o, 8 tó wọ́n, mo ní 8 wife, torí mi fẹ́ ṣàgbèrè. Bó bá balẹ̀lẹ̀ mo wàhálà ayé tiẹ̀ ni, àpò ìwọ ló fẹ́ máa sanwó wọn. Ó sàn ju kó níyàwó kan ṣoṣo kó lọ máa fẹ́ ìyàwó 100 kó máa balẹ̀ wọn tètè. Ẹ̀yin pásítọ̀, wòlíì lọ́kùnrin àti inú sẹ́ráfù àti CAC àti Pentikosta àti wí ibo ló tún burú sí àwọn ajẹ́rìí. Sọ̀rọ̀ àwọn ajẹ́rìí Jèhófà tó ń wò yẹn, tó bá gbọ́ ọ̀fọ́n kó ibo ló tún burú àwọn àfáà. Kò síbi tí sí òsì ló ń jẹ́ bẹ́ẹ̀, kò ṣe wípé Christendom nìkan, ènìyàn, gbogbo ènìyàn ni, torí nature tó wà lára wọn ni. Ṣùgbọ́n kí ni tiwa ṣe wá pọ̀ jù ni ìránṣẹ́ Ọlọ́run náà ń pè wá. Tí wọ́n máa fi kọ́lé ṣe bí ìránṣẹ́ Ọlọ́run ló pè rẹ̀. Wọ́n ti gbàgbé wípé ìránṣẹ́ Ọlọ́run yẹn bọ́dì kan náà fún wọn gbogbo wa. Èèyàn kọ́ ni ìránṣẹ́ Ọlọ́run yẹn. Ṣé ó jẹ́ Jésù Kristi? Àbó jẹ́ St. Moses Orímọládé? Mo béèrè, ta ni St. Moses Orímọládé nù yín? Ta ni Jésù? Èèyàn ni wọ́n. Ṣé Ọ̀ṣọ́fà ò bímọ? Àbí Babalọ́lá ò bímọ? Ó di dandan àwọn náà máa bímọ aṣọmọ. Ṣé ìyàwó kan ni wọ́n ní? Mo béèrè, ṣé ìyàwó kan ni gbogbo wọn ní? Kóníkálùkù ló mọ tó ń ṣe. Ẹ lọ pa ìwà yín dà, ẹ pa ìwà yín, ẹ túṣe. Àwa ni sáńbọ̀dù, ó lè ṣe bí ènìyàn tẹ́nìyàn bá dé, bọ̀ ìwọ̀ntúnwọ̀nsì ní díẹ̀ ní nǹkan mọ́, ìwọ̀ntúnwọ̀nsì.